ṣẹ̀rí kò ní èrí ni. ẹ mọ́ gòkè ẹ mọ́ bàbá. Má gòkè ẹ jẹ́ kó gòkè mo jẹ́rìí ẹ ní mo ní. Agbára ń bẹ. Bàbá mi ìjàgbá. Ọbásanjọ́ ni òyìnbó. Ọmọ kékeré láre fún bàbá Ìyábọ̀ Òde. Ó kù 60 years tí ó lò sí lágbára ẹlẹ́dàá mi. Ṣé ẹjọ́ ẹ̀yin onílù kíkíbi tẹ́ ẹ bá wà ìdálù yìí dúró ẹ̀yin onílù kíkíbi tẹ́ ẹ bá wà ẹ̀dá ìlú yìí dúró mo bẹ̀ yín ni o. Ní ọjọ́ òní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ rí mi torí yín mo ṣe gòkè kẹ́ ẹ lè rí mi. Ní ọjọ́ òní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé adájọ́ ọjọ́ kù. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá jùlọ pé nínú àwọn ọmọ Òwu tó ṣe sàn án, nínú àwọn ọmọ Òwu tó péjú ni ó kó wa jọ lónìí fún ṣíṣe tòní. Ọwọ́ rẹ ó máa ròkè o. àmín àṣẹ. Ó ti máa ń ṣe ó máa ṣe má kò ní sínú ọ̀rọ̀. àmín àṣẹ. N tó bẹ̀rẹ̀ yìí ọdọọdún la máa ṣe. àmín àṣẹ. Mo wá dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ọba wa tí wọ́n fi ìjókòó yẹ wá sí. Mo dúpẹ́ lọ́wọ́ ọba Kúta ẹ kú gbàlejò nígbà ogbó ẹ dẹ̀ kú palẹ̀mọ́ àlejò wa ní oṣù tó ń bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Olówu Orílẹ̀ Òwu, a dúpẹ́ lọ́wọ́ yín. Mo ránṣẹ́ sí yín láìpẹ́ yìí pé èmi náà ń bọ̀ ẹ máa retí mi. Ẹ táyà ẹ wáṣu àtọ́bẹ̀ ẹ̀gúsí tí màá fi jìyàn gbàǹbá dọ̀dọ̀ ẹ̀. mo jẹ́ ìlú bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ Olówu Ìṣí ní mo mọ̀ pé gbogbo ibi tá a bá ní nǹkan ṣíṣe ní Òwu ní ẹ kì í yẹsẹ̀ ń bẹ̀. Mo dúpẹ́ pé ẹni wà wá dúpẹ́ lọ́wọ́ Olówu Ilé adé apẹ́ lórí gbogbo yẹn o. àmín. Àdá apẹ́ lẹ́sẹ̀ o. àṣẹ bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ ọba oní Baálé Ṣàbí ẹ ṣé gan a dúpẹ́. Ṣé wá rí níbikíbi tá a bá wà gẹ́gẹ́ bí ọmọ Òwu a kì í pọ̀ ṣùgbọ́n àtàwa máa ń kéré. Ìjà wa wà lára rẹ̀. Wọ́n á fẹ́ bẹ̀ yìí o ní Ìbàdàn bí o. Nígbà tí mo wo program yìí àwọn ìdílé ibi tí Òwu pọ̀ wà ní Ìbàdàn wọ́n fẹ́ ju gbogbo àwọn Òwu tí ẹ jọ ẹ ṣera yín lọ́kàn. Iṣẹ́ kan tí máa kọ́ fún wọn nìyẹn. Ẹ ṣera yín lọ́kàn. ẹ ṣé bàbá. Nígbà tó bá di mọ́gàjì Balógun ọba Balógun
gbogbo bá di mágàjì ọba ló kù lójú ayé mi ló dẹ̀ fi jọba. lójú ayé mi ló jọba lèmi náà wà kábíyèsí rẹ. ẹ ṣe ẹ jọ ṣàmà aláàjì káàdì òdìbò ẹ ṣe gan. mo wá dúpẹ́ o. ṣáàrì ọ ní kúta má ṣe aláìwá o má ṣe aláìwá o tó o bá wá máa fáìnì rẹ. ṣáàmà ló wà. Inú mi dùn ó máa ń wù ní kí a jẹran gba Abíọ́dún ẹ̀tẹ̀símì Abíọ́dún tó wá bá mi èmi ni mo mọ́jọ́ ẹ ṣeun èmi ni mo mọ́jọ́ yóò jọba. Mo wá tún dúpẹ́ lọ́wọ́ Royal Union of People mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣe ẹ kú àdúrótì kú àdúrótì. Ntòkù ni pé ntá bẹ̀rẹ̀ yìí a máa gbé dórí ni gbígbé dórí ẹ̀ ni pé lọ́dọọdún lẹ̀wà wà ohun tó fi ṣe ọlọ́mọ náà ó ti di ṣíṣe lọ́dọọdún ó ti di ṣíṣe lọ́dọọdún mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ wà á yọ̀ǹda mi àjọbí ewé ó ṣeré díẹ̀ kí mi náà jó díẹ̀ ó ṣeré díẹ̀ kí mi jó díẹ̀. ẹ̀gbọ́n tí bàbá wí ní abẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin onílù mi dà. ó yá ẹ̀yin onílù dà. ẹ̀rí tọ́mọ lówó òdùrú wí ní abẹ́ ẹ̀rí bàbá gbogbo wù. Olórí oko gbogbo ìlú òwú oníká wá ṣeré pé àfẹjọ ẹ̀ríjọ ọmọ olówó dúró ọmọ ajífẹ́fẹ́ ṣeré ọmọ lákùn adé o bàmí ọmọ lákùn àrè tó lòwú ọmọ àrè mọ́ta tó lòwú ní ìmọ̀tọ́ lọ́mọ́ta èjì àmàdí mọ́ta tó lòwú òdùrú làwọn agbóró gbìmọ̀. Ọmọ sunkún gbàdé ṣe fún ọmọ wẹ́rin mi ọmọ fọ̀rọ̀kọ̀yè Àrẹ̀mú mọ̀ pé bọ́ gbangba Ọbásanjọ́ bọ́ gbangba kálẹ̀ mọ́ olùjọ ní ọ kálẹ̀ bọ́ gbangba kálẹ̀ mọ́ olùjọ ní ẹ Ọbásanjọ́ bọ́ gbangba kálẹ̀ mọ́ olùjọ ní ẹ. Ẹ̀fọ́ gbàgbà kálẹ̀ mọ́ olóyè olóyè. Àbóyún lọ́mọ rẹ̀ kí ni ṣe tọ́ lè bẹ̀rẹ̀ jó? Kí ni ṣe tẹ́ lè bẹ̀rẹ̀ jó? Kí ni ṣe tẹ́ lè bẹ̀rẹ̀ jó? Kí ni ṣe tẹ́ lè bẹ̀rẹ̀ jó? Ẹgbẹ́ òwe rẹ̀kẹ̀ òwe rẹ̀kẹ̀ òwe rẹ̀kẹ̀ òwe rẹ̀kẹ̀ yẹn. Owó dúró tí mo bá wọn lọ. Owó dúró tí mo bá wọn lọ. Òwe rẹ̀kẹ̀ òwe rẹ̀kẹ̀. Àjíbọ̀sí yó. Àrẹ̀mọ́ àjíbọ̀sí yó.
lọ́kọ́. Owó iye owó ta pèpè mo máa ń tọ́ máa ń fún mi. Ṣèlífà kọ́ ní kó ló wà fún mi. Bébí ilé ọkọ rẹ̀ láti jọ ń ṣe. Ajá ìsinmi kan lọ, oníjẹ́ kókó lọ. Ìwọ náà ní kú sọ̀rọ̀ lọ́wọ́ òkúta. Owó iye owó olúwo ní bíbí. Àrẹ̀mọ́. Super